Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir rahmanir rahim. Gbogbo àwọn fídíò tá ń ṣe láti jọ́ ni tí mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Trump, nípa wípé à ń fúnra wa nímọ̀ràn wípé àbí à ń ṣíra wa létí wípé Amẹ́ríkà wá bíjà Christian lórílẹ̀‐èdè Nàìjíríà o, wípé ọgbọ́n ni wọ́n ń dá. Àwọn á mú àwọn example tí wọ́n ti ṣe sẹ́yìn wá fáwọn country kọ̀ọ̀kan. A mú Libya as an example, wípé kán wo Libya nísìn, wọ́n láwọn fẹ́ bíjà àwọn kan ni, so àlùmọ́ọ́nì wọn ni wọ́n padà lọ lè focus lé lórí. Wọ́n sì bàálù ń jẹ́ do ní ìlú yẹn òrójútu ara wọn mọ́dísìn, gẹ́gẹ́ bí kó wá dàbí ìgbà tí Gaddafi wà láyé lọ́mọ sábà wá yáfi rẹ̀. Àwọn sọ àwọn ọ̀rọ̀ yìí àdẹ́mú àwọn example kọ̀ọ̀kan wá bọ̀ síbẹ̀síbẹ̀ náà mo rí àwọn Christian kọ̀ọ̀kan tí wọ́n la abẹ́ kọ́mẹ́ǹtì pé kán máa bọ̀ náà ni. Àwa ti rò pé gbogbo ọmọ Nàìjíríà ló ti gbọ́n ni, àsáwọn kan ń bẹ tí ò gbọ́n. Kán máa bọ̀, wọn ẹ gbọ́n. Ẹ mọ̀ wípé mùsùlùmí kì í bẹ̀rù aya mùsùlùmí èjà, àfi tí ò bá gba ìsìláàmù yẹn lódodo lókù, tí ìsìláàmù yẹn ò dénú rẹ̀ tán yányán tí ń pretend nìkan láya mùsùlùmí ó jà tó bá gbọ́ ọ̀rọ̀ ogun. Torí wípé nínú doctrine àwa mùsùlùmí, àyà kan bẹ́ẹ̀ náà Al-Quran tó jẹ́ pé gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ di àyà yẹn mẹ́mí. Kí ni àyà náà? Bismillahir rahmanir rahim. On kullan yusibana illa ma kataballahu lana huwa maulana falyatawakkalil mu'minun àbí falyatawakkal mutawakkilun. Ọ̀rọ̀ ìrántí gbẹ̀yìn àyà yẹn. Kí ni mo fẹ́ lò ńbẹ̀ náà ni pé kullan yusibana illa ma kataballahu lana huwa maulana. Àyà yẹn jẹ́ kó yé wa pé kíní kan ò ní ṣẹlẹ̀ sí wa, kíní kan ò ní bá wa, àdánwò kan ò ní bá wa illa ma kataballahu lana, àfi kó jẹ́ wípé Ọlọ́run ti kádàrá kíní yẹn ni pé yóò ṣẹlẹ̀ ni. So gbogbo mùsùlùmí ló ti máa ń ní, ó ti wà nínú doctrine wa, ti máa ń wà nínú àníyàn wa. Lẹ́ẹ̀fì rí ẹ rí pé àwọn Haúsá Islam wọn ó dúró déédéé ní wọn èéfì kọkú. Tí nǹkan bá ti dé, ó ti dé náà ni Allah ni ó ti dé náà nù. So àì lọ ọmọ kankan. Kìí ṣe wípé bóyá ẹ̀rù ogun ń ba mùsùlùmí láàmì sọ pé káyìn Christian ẹja cooperate pẹ̀lú ara wa o, ẹja cooperate pẹ̀lú ara wa. Ẹ̀rù ọ̀la Nàìjíríà ní ń bà wá. But alhamdulillah ara àwọn Christian kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n gbọ́n kóra mo rí pastor tó ń sọ̀rọ̀, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀. Mo rí ọmọ bàbá wa Fẹlá, mo gbàgbé orúkọ ni, ṣé Fẹ́mi Kútì ni, ó sọ̀rọ̀. Mo rí Comrade Sowore, ó sọ̀rọ̀. Mo rí Sam Falana, wọ́n sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ Christian bẹ́ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ lórí kinní yẹn. So kò jẹ́ kí ọ̀rọ̀ ti àwọn dìndìnrín tí ń wà lábẹ́ comment kò jẹ́ kó jọ mí lójú, ṣùgbọ́n wọ́n sì nídìí kí èèyàn máa sí wọn níyè títí tí wọ́n fi gbọ́n. Wọn ò tí ì gbọ́n nù. Gbogbo ẹni tí ò tí ì gbọ́n Ọlọ́run máa bá wa gbọ́n wọn. Ẹni tí ò ní làákàyè Ọlọ́run bá wa bù wọ́n làákàyè. Gbogbo ẹni tí ojú rẹ̀ ò tí ì là Ọlọ́run máa bá wa là wọ́n lójú. Gbogbo ẹni tí èrè ò tí ì sí Ọlọ́run máa bá wa sí wọn níyè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.